Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn. A ṣe ń lọ́ba gbé yín ga fún àánú àti ojú rere náà láti àrígbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù ìkejì. Ògo ní fún orúkọ mímọ́ yín fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá bàtàbàtà báyìí tí kò ṣe é fowó rà. Ọlọ́run a gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín. Irú ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ. Ìní ọjọ́ ajé ọjọ́ 23 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé Ọlọ́run tí kò ní gbèdéke, apá 5. A mú àkọ́sórí wa nínú ìwé Hágáì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ. Bíbélì kíkà nínú ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹwàá dé ìkàndógún. Bíbélì ní ọdún kan Ditalórómì orí 5 ẹsẹ̀ ìkẹjọ. Orin ìkejìdínlógún ní Olúwa Olódùmarè ọba ẹlẹ́dàá. Àkọ́sórí Hágáì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ. Tèmi ni fàdákà, tèmi ni sì ni wúrà, ni Olúwa àwọn ọmọ ogun wí. Bíbélì kíkà orin Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹwàá dé ìkàndógún. Nítorí gbogbo ẹran igbó ni tèmi, àti ẹrankẹ́ran lórí ẹgbẹ̀rún òkè. Èmi mọ gbogbo ẹyẹ àwọn òkè ńlá, àti ẹranko ìgbẹ́ ni ti tèmi. Tí ebi bá ń pa mí, èmi kì yóò sọ fún ọ, nítorí pé ayé ni tèmi àti ẹ̀kún inú rẹ̀. Èmi yóò á jẹ ẹran màlúù, tàbí èmi yóò á mu ẹ̀jẹ̀ ewúrẹ́ bí? Rú ẹbọ ọpẹ́ sí Olúwa o, kí o sì san ẹ̀jẹ́ rẹ fún ọ̀gá ògo, kí o sì ké pè mí ní ọjọ́ ìpọ́njú, èmi yóò sì gbà ọ́, ìwọ yóò sì yìn mí lógo. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ní ọ̀pọ̀ ọjọ́ tó kọjá, mo ti jíròrò nípa bí Ọlọ́run tí kò ní gbèdéke nípa ìdojúkọ, ìṣẹ̀lẹ̀ àti àkókò. Lónìí, mo fẹ́ tẹ̀síwájú nínú ìjíròrò yìí nípa bí Ọlọ́run ṣe ń ṣàkóso nínú ọ̀rọ̀ àwọn ènìyàn, ti àwọn ohun ìní tí kò lè dúró. Ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ ìkíní sọ pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Kò sí ohun tí ènìyàn nílò tó pọ̀ jù lọ fún Ọlọ́run, ẹni tó dá ayé àti ẹ̀kún rẹ̀, láti bá pàdé. Ẹ̀dá tó lówó jù ní ayé lónìí, ó ní ìdá kékeré nínú ohun ìní ayé. Bákan náà, àpapọ̀ ohun ìní àwọn tó lówó jù nínú ayé ó jẹ́ kékeré bí ìka omi kan nínú òkun, ní ìfihàn sí àwọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí Ọlọ́run fi sí ayé. Nínú ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 35 títí dé ẹsẹ̀ 40. Nígbà tí ọ̀pọ̀ ènìyàn kójọ níwájú Jésù, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ béèrè bí wọn yóò ṣe jẹun. Jésù ní kí wọ́n wá búrẹ́dì kan, ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n rí jẹ́ oúnjẹ kékeré tí ọmọdékùnrin kan wò. Dájúdájú, àwọn ọmọ ẹ̀yìn gbọ́dọ̀ ti rò pé Jésù yóò fi àwọn rẹ́rìn nígbà tí wọ́n mú oúnjẹ náà wá sí iwájú rẹ̀. Ṣùgbọ́n Jésù gba oúnjẹ kékeré yẹn, ó sì pín fún ènìyàn tí ó ju 5,000 lọ, 5,000. Nígbà tí o bá fún Olúwa ní ohun kékeré tó wà lọ́wọ́ rẹ, ó máa jẹ́ kó tóbi ju èyí tí o nílò lọ. Nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 42 títí dé 44. Ọkùnrin kan ó mú oúnjẹ díẹ̀ wá fún Èlíṣà tó lè tó fún ọ̀sẹ̀ díẹ̀ tàbí ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n Èlíṣà kò dá wà níbẹ̀ nìkan, ó ní 100 àwọn ọmọ wòlíì pẹ̀lú rẹ̀. Nígbà tí ó ní kí ìránṣẹ́ rẹ̀ kí ó pín oúnjẹ náà, ó ya ìránṣẹ́ náà lẹ́nu bí oúnjẹ náà ṣe lè tó gbogbo wọn. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run tí kò ní gbèdéke dé, oúnjẹ kékeré náà ó tó ènìyàn 100, ó sì tún ṣẹ́kù. Nígbà tí Ọlọ́run bá wà lórí ohun kékeré tó wà lọ́wọ́ rẹ, yóò tó, yóò ṣẹ́kù. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, Ọlọ́run sọ pé fàdákà àti wúrà tí òun ni. Bákan náà, nínú Bíbélì kíkà tòní, ẹranko inú pápá àti màlúù lórí ẹgbẹẹgbẹ̀rún òkè ó jẹ́ tirẹ̀.
Ọlọ́run ní àwọn ohun ìní tí kò lópin. Ọ̀nà kan tó fi lè jẹ́ pé o máa gbádùn wọn ni pé kí o gbé ìgbé ayé rẹ nínú ìdúpẹ́. Nígbà tí o bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo tí ó ṣe, yóò ṣe púpọ̀ sí fún ọ. Ó jẹ́ ìfẹ́ Ọlọ́run pé kí o máa dúpẹ́ nínú ohun gbogbo. Ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 18. Olùfẹ́, jẹ́ kí ìdúpẹ́ sí Bàbá rẹ tó wà ní ọ̀run jẹ́ kí ó di bárakú fún ọ nínú ayé rẹ. Kò sì sí gbèdéke fún ohun tí Ọlọ́run lè pèsè fún ọ nígbà tí o bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínú ohun gbogbo. Kókó ọ̀rọ̀: àwọn ohun ìní kò lè dá Ọlọ́run dúró. Ìjà sọ pé bàbá mi, nítorí ohun ìní kò lè dá ọ dúró. Kò sí ohun tí o kò lè pèsè. Ọlọ́run nínú gbogbo àgbọn ayé mi tí mo ti ṣe aláìní, Ọlọ́run pèsè ní ti ara, tẹ̀mí, ti ọkàn, ti ọpọlọ. Ọlọ́run pèsè kí gbogbo ògo kó jẹ́ tìrẹ. Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run yóò gbọ́ igbe àti ẹ̀bẹ̀ yín bí ẹ ṣe ń gbọ́ ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.